ẹ̀yin tèmi ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tí a bá ti láǹfààní láti máa wò tó yìí. Orúkọ tèmi ò yí padà, Kẹ́mi Bùkárí orúkọ tèmi jẹ́ àdẹ̀kù bí ó ṣe ń lọ ní Nàìjíríà wa àti ní gbogbo àgbáyé o. Ojú ò ní tì wá lágbára Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tẹ́ ti bá mi subscribe sórí péèjì Kẹ́mi Show yẹn lágbára Ọlọ́run tẹ́ fi tẹ subscribe ọwọ́ yẹn ẹ̀ ní fi gbọ́ mọ̀ sí. Àgbo ṣì ń tà. Ẹ lọ sí orí Kẹ́mi Show, ẹ lọ wo àwọn àgbo tá a ní síbẹ̀ tá a ti polówó síbẹ̀. Lágbára Ọlọ́run, àìsàn ò ní ṣe wá lágbára Ọlọ́run, òwò á dẹ̀ máa búyọ. Ọ̀rọ̀ mi ò ní pọ̀ ní èní, mo tẹ̀ ní kí n wá sọ àwọn nǹkan díẹ̀ náà ní mi ní pẹ́ rárá. Àkọ́kọ́, mo fẹ́ sọ lórí àwọn ọmọ wa tó wà ní Abuja, àwọn Lady K àti àwọn èèyàn tí wọ́n wà ń bẹ, àwọn mọ́kànlá tó kù. Ojú dẹ̀ ń gbà mí tì fún àwọn àgbààgbà Yorùbá àti àwọn lọ́balọ́ba. Ipe ẹ lè wà ní ayé kí irú kan báyìí máa ṣẹlẹ̀ sí ìran yín. Ó mà ṣe o. Ó mà ṣe o. Ó mà ṣe o. Nǹkan tó ṣẹlẹ̀ sí àwa ọmọ Yorùbá yìí, irú ò lè ṣẹlẹ̀ sí Haúsá o. Láyéláyé. Irú ẹ̀gún ò lè ṣẹlẹ̀ sí àwọn ọmọ Ìgbò. Láyé. Àwọn kan bá mi sọ̀rọ̀, wọ́n pè mí ní àná. Wọ́n fẹ́ máa sọ̀rọ̀, wọ́n fẹ́ máa fi ti ọ̀rọ̀ àwọn Ìgbò wé ọ̀rọ̀ tàwa Yorùbá. Kò jọra wọn, ó jìnnà síra wọn. Ọ̀rọ̀ Kánú àti ọ̀rọ̀ olóyè Sunday Igboho àti àwọn tí wọ́n mú sí Abuja yẹn, ó jìnnà síra wọn. Wọ́n tí ẹ̀ wọ́n súnmọ́ra wọn rárá. Àkọ́kọ́ ni wípé Kánú ti tiẹ̀, òun ti ní ẹjọ́ pẹ̀lú àwọn Nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó dípò sá lọ. Ìgbà tí wọ́n dẹ̀ ń ṣe rálì tiwọn, àwọn èèyàn máa ń kú. Ó di méjì. Tọ̀dọ̀ wa, látọjọ́ tí bàbá olóyè Sunday Igboho ti lọ ṣe rálì káàkiri gbogbo ilẹ̀ Yorùbá, kò síbi tí àwọn èèyàn kankan ti kú o. Kò síbi tí àwọn èèyàn kankan ti kú. Àwọn ọ̀dẹ̀ mú bàbá Sunday Igboho sí kán mú wọn sí Abuja kí wọ́n sá mọ́ wọn lọ́wọ́. Ṣé ẹ rí pé kò jọra wọn? Bóyá rí pé kò jọra wọn yẹn náà, àwọn Ìgbò ṣì ń dìde síra wọn. Àwọn àgbààgbà yẹn ṣì ń dìde, wọ́n ṣì ń sọ̀rọ̀. Ọjọ́ ọ̀la àwọn ọba dìde tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀, tí gbogbo wọn bọ́ ṣe pọ̀ tó yẹn, gbogbo wọn wọ́de, wọ́n ṣe rálì. Ṣé ẹ̀rí kan tó tẹ̀ wá jọ mí lójú ni wípé àwọn nǹkan tí ò yé àwọn ọba wa yìí àtàwọn aṣíwájú wa nílẹ̀ Yorùbá ni wípé àwọn Haúsá fi wá ṣe yẹ̀yẹ́ ẹ̀. Ọlọ́run bá ń gbọ́. Mi ì ṣeré o. Mi ì ṣeré rárá tí mo sọ yìí pé mo fi ń sọ àsọdùn. Mo ti sọ̀rọ̀ yìí rí lórí péjì mi. Láwọn tó bá ti ń wò mí láti bẹ̀rẹ̀. Nínú àwọn kọ́sítọ́ọ̀mù tó jẹ́ ọ̀gá wa níbi iṣẹ́ mi, ó ti sọ̀rọ̀ yẹn pé gbogbo nǹkan tí wọ́n ṣe fáwa Yorùbá, wípé àwọn aṣíwájú wa ló fún wọn láyè. Wípé bọ́n ṣe lọ bá olóyè Sunday Igboho nílé yẹn, pé kò yẹ kí wọ́n lọ bá wọn, kán dẹ̀ pààyàn síbẹ̀. Pé tó bá yẹ pé Haúsá wọn ni, pé wọn ò ní gbà. Pé bọ̀ kí làwọn ọba wa ń ṣe, kí làwọn olórí wa ń ṣe. Nǹkan tí Mọ́là yẹn sọ ni, Mọ́là ni o. Mọ́là ni ọkùnrin tó ń sọ̀rọ̀ yìí o, Haúsá gidi ni o. Ó ló ń dun òun. Ó ní bìkọ́sì òun mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Máa yẹn sọ̀rọ̀ jẹ́, ó ló ń dun òun. Bí àwọn olórí wa ṣe dákẹ́ tí wọn ò tiẹ̀ lè sọ̀rọ̀. Tí wọ́n bá sọ̀rọ̀, wọn ò lè pa yín. Àwọn ọmọ yìí tó bá jọ ọmọ yín ńkọ́ àbó jẹ́ fámílì yín ńkọ́, àwọn ọmọ tí wọn ò jalè, tí wọn ò gbéyàn pa, wọ́n dẹ̀ wá ń bẹ̀ yín àti ẹ̀wá ríyàn. Ó kékeré tẹ̀ wá sọ̀rọ̀ kí ìjọba wá gbọ́ sí lẹ́nu, ìyẹn ọ̀tọ̀. Kí ẹ tẹ̀ wá jáde pé ẹ fa àwọn ọmọ wa lẹ́ o, kí ìjọba wọn wá gbọ́. Wọ́n àtẹ̀sí àwọn èèyàn sọ pé lágbájá sọ báyìí o, ọba ìlú kan báyìí sọ báyìí o, àwọn ará ibí ni wọn ò fẹ́ gbọ́ o. Àwọn èèyàn á mú yẹn dá lórúkọ ẹni ò dẹ̀ ní parẹ́. But kò sí nínú àwọn ọba wa àtàwọn aṣíwájú wa tó jáde tó sọ̀rọ̀ yìí. Gbogbo wọn ò sọ̀rọ̀. Kì í ṣe àwa ni ọ̀rọ̀ yìí bá wí. Tó
tó bá jẹ́ pé ẹrù ọ̀rọ̀ yìí láwo dáadáa ni kì í ṣe ọ̀rọ̀ yìí ò bá yìí kò bẹ́ mi wí kò bá àwa tá ń sọ̀rọ̀ yìí kò bá ìlú wí àwọn aṣíwájú wa lọ̀rọ̀ yìí àwọn aṣíwájú wa gangan àwọn ẹ̀yin náà rí fín ẹ̀yin ni wọ́n rí yín fín gidi wọ́n kódà ó ga o nǹkan tí àwọn ọmọ là ń ṣe wọ́n mọ nǹkan tó ń ṣe nǹkan tó ṣẹ̀ ṣẹlẹ̀ yìí wọ́n mọ̀ pé ó yẹ kí àwọn àgbààgbà wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe wá sọ̀rọ̀ yẹn wọ́n ti wò pé kí ni torí àwọn ò lè gbarú ẹ̀ àwọn ọmọ wọn tó ń gbéyàn pa tí wọ́n ń ṣe rádáadáa tí wọ́n ṣe Boko Haram àwọn ni wọ́n tún yọ̀ mọ́ tí wọ́n tún fún wọn lówó tínú wọn ń dùn láwọn tí wọ́n ti pààyàn tí wọ́n ti ní ẹ̀jẹ̀ èèyàn lọ́wọ́ ẹ̀yin àgbààgbà wa gbọ́dọ̀ sọ lọ́jọ́ yẹn mo ní ẹ ṣe kí ọmọ ẹ ṣe kíákíá ẹ gbégbèsè ẹ má wo ti ìwà tí àwọn arábí ti ṣe ẹ má wo pé wọ́n sọ̀rọ̀ sí ilé online ẹ má wo ọ̀rọ̀ ń ta mọ́yàn lára èyí tó bá ti wà ní aṣíwájú tó ti já àgbàlagbà tó jẹ́yàn olókìkí èèyàn àtẹrù àti onílé wa àti ọmọ ọ̀dọ̀ gbogbo ló máa sọ̀rọ̀ sí wọn torí fún kí ni torí pé Ọlọ́run ṣe wọ́n ní olórí ó ṣe wọ́n ní èèyàn pàtàkì a ṣe ń pe ọba aládé lórúkọ a ṣe ń pe àwọn ẹrú bàbá Ọbásanjọ́ nìṣẹ́ a ní Ọbásanjọ́ wọn bá tẹ̀ fẹ́ respect wọn á ní kí náà ti ẹ̀ máa pè wọ́n náà wọ́n á fi olóyè sí wọ́n á fi respect díẹ̀ sí ni torí pé Ọlọ́run ó kà yín mọ́ èèyàn ńlá ó kà yín fún èèyàn pàtàkì láwùjọ wọ́n á pè yín lórúkọ wọ́n á sọ nǹkan tó wù wọ́n sí yín lára ọ̀rọ̀ tó wọ́n lè bá rú àwa ìgan sọ nígbà tó yẹ pé wọ́n rójú yín kì í ṣojú iná ti sọ ẹ̀yìn iná ti sọ wọ́n á sọ nǹkan tó wù wọ́n ẹni tó bá ní ẹnu wọ́n ní ẹni tó bá sọ ọ̀kà lẹ́nu máa ro àwọn tó ń sọ̀rọ̀ yẹn náà tó bá dákẹ́ wọ́n á dákẹ́ ṣùgbọ́n ilé tó wá ṣẹlẹ̀ yìí ní ìsìn tí àwọn ọmọ wa wà ní ọ̀dọ̀ àwọn DSS tí wọ́n dẹ̀ pààyàn sílé olóyè Sunday Igboho di sí bá ṣe ń sọ̀rọ̀ tí wọn ò dẹ̀ fa ọmọ yẹn lẹ̀ ẹ̀yin náà fọwọ́ rẹ́ nímú ẹ̀yin àgbààgbà Yorùbá ẹ̀yin náà fọwọ́ rẹ́ nímú ẹ̀yin náà dójú tì kì í ṣe àwọn tó ń wà bẹ́ẹ̀ náà dójú tì torí àwọn ò lè gbarú ẹ̀ mọ́là ò lè gbarú ẹ̀ Fúlàní ò lè gbarú ẹ̀ kẹ́ ẹ mọ́ wọn tí wọn kẹ́ ẹ mú sọ́dọ̀ kọ́mọ gan pa ok Ọlọ́run tí ò fẹ́ràn láyé Ọlọ́run tá à ń sìn yẹn jẹ́ kí gbogbo aká máa sìn o ó ṣe wá jásìkò yìí ní Abba Kyari ó ṣe wá jásìkò yìí ló wá ṣe ẹlẹ́yà Ọlọ́run fẹ́ ká gbé wò lọ́tún ká gbé wò lọ́sìn Ọlọ́run fẹ́ fún àwa Yorùbá àti Ìgbò lọ́rọ̀ sọ ni àwọn Abba Kyari nísìnyí àwọn ọba wọn dìde wọn ní láì ọmọ wọn kò lè lọ sí Amẹ́ríkà lọ jẹ́jọ́ àwọn èèyàn dìde wọ́n dìde mọ́ lórí olè tó jà lórí ìwà burúkú tó jà lórí èèyàn tó ti pa àwọn èèyàn tiẹ̀ dìde mọ́ o tó bá jẹ́ Yorùbá wa ni a ti dọ̀rùn látọjọ́ yìí ẹ̀yin gọlẹ́ máa ní ẹmu dáadáa nǹkan tó ń ṣe látọjọ́ ẹ̀ nìyẹn ìyẹn nìyẹn o ìyẹn ní o èkejì ní àwọn tó ń tún fi sílẹ̀ lọ́jọ́ mẹ́ta àwọn Boko Haram tó tún ní wọ́n tún sílẹ̀ èèyàn pààyàn ṣó jẹ́ àwọn Yorùbá ni ó pààyàn wá sọ́dọ̀ ọlọ́pàá pé ò pààyàn mọ́ o pé o ti change o ò fẹ́ máa pààyàn mọ́ o ti di born again lẹ́yìnkẹsẹ̀ wọ́n máa kó gàgbà sí lọ́wọ́ ni irin náà máa kó sí lọ́wọ́ tó máa dé lọ́wọ́ tó máa dé lẹ́sẹ̀ tó máa lọ jù sínú ẹ̀wọ̀n tó máa ná ti mú ẹlẹ́wọ̀n wọ́n ti mú kírímínà ẹ rí àwọn Boko Haram tó jẹ́ kírímínà tó yẹ pé wọ́n ti pààyàn ẹ̀dẹ̀ fi wọ́n lẹ̀ ní ọjọ́ òní Jos wọ́n máa ṣe pọ̀ mọ́ wọ́n máa ṣe pààyàn lọ bí ilẹ̀ wọn ní ẹ̀dẹ̀ ní àwọn eléyìí wọn ò ṣe ìkà mọ́ wọn pààyàn mọ́. nígbà tí wọ́n mú olóyè Sunday Igboho sí Kútọ̀nù tí gbogbo yín jáde pé kó máa bọ̀ ní Nàìjíríà kó wá jẹ́jọ́ ní Nàìjíríà ṣé ẹ̀yin mọ̀ pé ẹlẹ́dàá ọmọkùnrin yẹn ló yọ ẹ́ pé ó rí bí bọ́ọ̀dì sọ̀rùn yẹn nǹkan tó ń ṣe fún àwọn tẹ́pọ̀ wọn ò nẹ́ṣẹ̀ àwọn ọmọ tí wọn ò nẹ́ṣẹ̀ tẹ́pọ̀ wọn lọ sọ ohun tí wọ́n délé ṣe olóyè Sunday Igboho tẹ̀dẹ̀ mú wọn síbẹ̀ látọjọ́ yìí nǹkan tó wọn bá ṣe fún olóyè Sunday Igboho náà lélẹ̀ bí wọn bá ṣe mú olóyè síbẹ̀ nìyẹn kódà òun ò tẹ̀ ní ọdún mẹ́rin ó sì máa wà ń bẹ̀ ẹ ṣe ní kàbáyé nílẹ̀ Yorùbá ẹ̀yin àgbààgbà yìí ẹ ta mọ́ra o ẹ ta mọ́ra
mi ò mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe o. Àwọn ọmọ yìí ti lo oṣù kan àbọ̀ gbáko. Ó dà pé ọjọ́ ló pé oṣù kan àbọ̀. Àná ló pé oṣù kan àbọ̀. Àná ló pé 45 days tí àwọn aláìṣẹ̀, àwọn tí wọn pààyàn, Lady K obìnrin wà láàrin wọn. Tí àwọn Yorùbá àti ẹ̀wà níyàn kọ́kọ́ sọ pím, kó tẹ̀ wá sọ̀rọ̀ kan, kó tẹ̀ wá sọ pé òkè ẹ̀yin ìjọba o, ẹ má bínú o, ẹ bá fa ọmọ wálẹ̀. Báyọ̀ ìjọba máa gbọ́ bí ò tẹ̀ ní gbọ́, kẹtẹ̀ ṣe tí kẹtẹ̀ ṣojú ayé fún wa, kẹ ṣojú ayé, ẹ wá dákẹ́ ẹ sọ̀rọ̀. Ẹ má gbàgbé pé nǹkan tá a bá ṣe lénìí, àwọn ọmọ yín tẹ́ ẹ bá kú ẹ fọmọ sílẹ̀ sáyé. Orúkọ yín mi ìdẹ̀gbàdúrà orúkọ yín parẹ́. Ṣùgbọ́n nǹkan tẹ́ ẹ ṣe yìí, àwọn ọmọdọ́mọdọ́mọdọ́mọ yín á máa gbọ́ ìtàn yẹn, torí ìtàn yóò ní pa nílẹ̀ Yorùbá. Kí wọ́n mú àwọn ọmọ Yorùbá sí àhámọ́, wọ́n dẹ̀ lò 45 days níbẹ̀, pé àárí nínú àwọn ọba o, ìjòyè o, àwọn anybody pé wọ́n tẹ̀ sọ̀rọ̀ nípa wọn. Ṣé táwọn ọmọ ẹ bá kú síbẹ̀, kí ni èrè wa? Kí lè èrè yín? Kí lè èrè mi? Kí lè èrè àwọn DSS gan? Nǹkan tẹ́ ẹ̀yin Yorùbá ṣe, ẹ̀yin ọba yìí, ẹ̀yin aṣíwájú wa nílẹ̀ Yorùbá, ẹ lọ gbálẹ̀ ẹ dẹ̀ nìkan kọ́wọ́ bọ̀wé o pé wọn ò ní sọ̀rọ̀ mọ́ o. Ẹ dẹ̀ fi sèfù ẹ̀mí wọn, àwọn náà délé wọn dẹ̀ dákẹ́, wọn ò ní sọ̀rọ̀ mọ́. Ìgbà tí a máa ṣe fún olóyè wa, bàbá wa aṣíwájú wa nísinsìnyí, wọ́n dákẹ́. Ṣùgbọ́n èmi mọ̀ pé wọ́n dákẹ́ ni tọ́lọ́run bá ṣe tán àti gbéṣẹ́ yọ. Nǹkan tó ti fi lélẹ̀ yóò ní parẹ́. Tọ́lọ́run bá sọ pé Yorùbá máa lọ á lọ. Mo ti máa ń sọ fún lórí ètò yìí pé gbogbo nǹkan tèmi bá ń ṣe láyé, èmi máa ń fọkàn sí ọ̀dọ̀ Ọlọ́run. Tọ́lọ́run bá sọ pé Yorùbá nation máa dúró, á dúró, tí ò ní sí wàhálà. Tọ́lọ́run bá sọ pé kò ní dúró, kò tí tásìkò, kò sẹ́ni tó lè mọ Ọlọ́run sí. Kò sí ẹni tí ó lè mú Ọlọ́run sí. Ọlọ́run ló ní déédéé, ló dẹ̀ mọ àkókò àti ìgbà tó máa sàn wá, tó máa yẹ wá. Tó bá jẹ́ pé bí wọ́n ṣe ń ṣe tó ń dà ní, ẹ̀yin aṣíwájú wa yìí, ẹ bẹ̀rẹ̀ sí ní máa ṣe lọ. Àmọ́ tó bá pé nǹkan tẹ́ ń ṣe kò tọ̀nà lọ́dọ̀ Ọlọ́run, á wù mí gẹ́gẹ́ bí ẹ ṣe jágbàlagbà sí wa, tẹ́lẹ̀ jẹ́ ọba wa, ẹ̀yin ọba wa tí adé dẹ̀ máa pẹ́ lórí yín. Ó máa wù mí kẹ́ ẹ gbégbèsè lórí ọ̀rọ̀ yìí. Tó tẹ́ ẹ bá gbégbèsè, àwọn èèyàn fi ń ṣe yẹ̀yẹ́ o. Àwọn Hausa gan wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ gidi. Ẹ̀rín náà fi yín rín. Àwọn tiwa ní ìsìn èpè náà ń ṣẹ́. Ṣùgbọ́n àwọn Hausa Fúlàní yẹ̀yẹ́ àtàwọn Yíbò yẹ̀yẹ́ náà fi wá ṣe. Yẹ̀yẹ́ náà fi àwọn olórí wa ṣe. Kò sẹ́ni tó dé mi mọ̀. Yẹ̀yẹ́ náà fi àwọn olórí wa ṣe pé kí ló dé? Ipe owó làwọn aṣíwájú wa náà mọ̀. Èmi dẹ̀ pé mi mọ̀ o, torí bí tán ti sọ mi ìdá sí o. Wọ́n ní owó ní ẹ̀yin aṣíwájú wa mọ̀. Wọ́n ti sọ gan ọ̀rọ̀ ṣe máa sọ tán. Ṣùgbọ́n á wù mí, ẹ̀yin bàbá wa yìí, kẹ́ ẹ lọ ṣàtúnṣe. Ó sì dá ní ìsìn, ẹ ṣàtúnṣe o. Ẹ ní àwọn tó wà náà láì, wọ́n sọ̀rọ̀. Ta ló máa mú ìyẹ́ ẹ̀, ọmọ ẹ̀ sí àtìmọ́lé látọjọ́ ẹ̀, tínú ẹ̀ máa dùn, tí ò ní máa fọkàn ṣépè, tí ò jalè, tí ò dófàdíyà, tí ò ṣe Boko Haram, tí ò kidnap èèyàn, tẹ̀dẹ̀ mú síbẹ̀ yẹn láì ṣẹ̀ láì rò, torí pé wọ́n sọ̀rọ̀. Ẹ̀dẹ̀ mú wọn, ẹ mú ọ pamọ́. Ojú tì mí, ojú ti ará ilé mi, ojú ò tì mí, gbogbo alójú jọ ń tì. Kì í tẹ̀ ń ṣe àwa tá à ní kọ́bọ̀ lọ́wọ́ èkó àtinú àwọn àgbààgbà Yorùbá lójú tì. Ojú ti àwọn ọmọ yín nínú ẹ̀wọ̀n yẹn. Gbogbo yín ni. So ó fi yé wa ní ìsinmi pé àwa kọ́ àlẹ́nu ní Nàìjíríà, à ń ṣọmọ Nàìjíríà. Nǹkan tí àwọn Fúlàní bá fẹ́, òun wọ́n ṣe, àwọn gangan nínú wọn ní Nàìjíríà. Kẹ́ ẹ lọ jókòó ẹ̀yin aṣíwájú wa yìí. Ọjọ́ wo ni Yorùbá lọ sílẹ̀ Haúsá tó lọ ṣe kọ́tọ̀kọ̀tọ̀ ń bẹ̀? Wọn bí Yorùbá náà re. Àwọn náà ń wá bí tó wá ń bayé jẹ́, tó ń bọ̀nà jẹ́. Kí ló mú Sunday Igboho jáde? Wọ́n ti pààyàn lọ bí rẹ́ẹ̀rẹ́ kọ́mọkùnrin tó jáde. Àwọn ará ìlú yẹn náà sunkún bá Sunday Igboho. Fídíò yẹn mo ṣe máa ń play ẹ̀ ń bí. Torí àwọn olórí burúkú kan sọ pé kìlíkà Sunday Igboho ìbá ti máa dáhùn. Ọmọkùnrin yẹn ẹkún àwọn èèyàn ló ta lára ló fi dìde. Ẹkún àwọn èèyàn ló ta lára pé kí ló dé, wọ́n ti pa wọ́n tán. Wọ́n pe gọ́vnà Ṣèyí kò jáde.
wọ́n pe ẹni tó tún lórí ogun ní Yorùbá kò sẹ́ni wọ́n sọ pé tó bá interview wọn báyìí nǹkan mìíràn wọ́n máa sọ wọ́n lè ní àwọn máa lọ bẹ́ẹ̀ wọ́n ní débẹ̀ wọ́n dẹ̀ pa ní gọ̀gán yẹn wọ́n dẹ̀ pààyàn rẹpẹtẹ ó rí pé ọmọkùnrin yẹn lọ́bẹ̀ kí ló lọ́bẹ̀ fún òun ló bí ogun wàhálà yìí o torí pé ó sọ fún àwọn ọmọ Fúlàní pé ẹ má pa wa Yorùbá mọ́ òun ló bí wàhálà yìí o ṣé Sunday Igboho wá jáde á wá jókòó á jẹ́ kó pa àwọn ọ̀ràn ẹ̀ tán ipò sọ̀rọ̀ torí àwọn go òrírú ẹ̀rí wọn ọ̀rẹ́ni tó sọ̀rọ̀ báyẹn rí nílẹ̀ Yorùbá pé irú ẹ̀ ló wá jáde láti wá sọ nígbà táwọn olórí wá dákẹ́ tí wọ́n sọ̀rọ̀ abákan tiẹ̀ pa wọ́n tó bàtà àti pọmọ tí wọn kò kàn wọ́n ó wá gẹ̀ẹ́sì Sunday Igboho ló wá láàánú àwọn èèyàn lójú síbẹ̀síbẹ̀ náà lẹ́yìn ìgbà tó ṣàánú yẹn tán ẹ wo nǹkan tó ń lọ ṣe fún wọn lọ gba dúkìá ẹ̀jẹ̀ wọn dẹ̀ pààyàn méjì sínú ilé ẹ̀ èmi ọmọdé ta fẹ́ bọ́dún eléyìí o mi ì tí ì mọ ọdún mi ì tí ì mọ gbà mi ì tí ì mọ oṣù mi ì tí ì mọ ọ̀sẹ̀ tọ́nà máa yọ wá kúrò nílé eléyìí tó dùn mí tó mú mi wálé ni wípé ẹ̀yin àgbàgbà Yorùbá ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ wá bá àwọn Lady K ṣe máa kúrò l'Abuja yẹn ó ti ń pẹ́ jù wọ́n jalè ọ̀rọ̀ anybody ló lè sọ̀rọ̀ tó bá wù ú wọ́n jalè àwọn pípọ̀ yẹn ti ń pẹ́ jù ń bẹ́ẹ̀ ó yẹ kójú máa tì wá náà ṣé kíní yẹn gan kò tó rònú fún àwọn àgbààgbà wa ni ìgbé ẹnu yóò tọrọ nílùú tí wọ́n bí wa tó ń bí yín sí tẹ́jọ́ lórí sí ó yẹ kí kíní yẹn gan kó máa ṣe bákan lára yín gómìnà Yorùbá ò lè sọ̀rọ̀ tó bá pàṣẹ ńlẹ̀ Yorùbá àwọn tí mọ́là máa ní pẹ́pẹ́ sí kó má pàṣẹ èmi ò tí ì ro eléyìí irú ẹrú báyìí nílùú èèyàn kó tún máa múyàn lẹ́rú àtúmú nílùú tàǹtọ́ náà tó forí wa sọlẹ̀ sí àtúmúra wa lẹ́rú àwọn Fúlàní tún mú wa lẹ́rú gbogbo nǹkan ọrọ̀ ajé tàdé ní Nàìjíríà yìí ilẹ̀ Yorùbá ni wọ́n tún fi nǹkan ìníyẹn wọ́n tún fi mú yín lẹ́rú kábíyèsí Ọlọ́run ló mọ bó ṣe ń tò Ọlọ́run ọba akẹ́pẹ́ lónìí o wá rí sọ̀rọ̀ wa ní Nàìjíríà yìí o wá rí sọ̀rọ̀ àwọn ọmọ Yorùbá o ẹkún wa jẹ́ kó gòkè lọ kó báyìí torí eléyìí tí ó ti tó gẹ́ so oníjù báyìí lọ náírà pàdé yẹn nǹkan tí mo fẹ́ sọ fún yín ẹ̀yin tèmi tẹ́ ń wò mí ẹ̀yin tí ẹ wá láti ìlú òyìnbó ẹ̀yin obìnrin tẹ́ ń wọ́kọ arábìnrin kan lélẹ́yìí ó ti bímọ mẹ́rin sí ìlú òyìnbó Canada ìlú ọmọbìnrin yìí ń gbé ó ti bímọ mẹ́rin wọn àtọkọ ẹ̀ jà bó ṣe tún wá ré mọ́ ọkùnrin yẹn dẹ̀ ló jù lọ woman yẹn jù lọ wọ́n ṣà ń fẹ́ra wọn gbàtàn fẹ́ra wọn ó wá sí Nàìjíríà ó wá kọ́lé ó ra mọ́tò fún wọn ṣàkó wá sí Nàìjíríà ṣe ó bímọ kan ó ti bímọ oyún ẹlẹ́ẹ̀kejì wà lóṣù mẹ́fà àmọ́ ọkọ tó ṣe tí ọkùnrin ń ṣe fún bí ọkùnrin yìí bó ṣàṣe jí pé báyá wọn tí ì fìdí ẹ̀ múlẹ̀ but bí ọ̀rọ̀ ṣe ń lọ òun náà ló pa á torí wọn wo ti sá lọ wọn wá pe nọ́mbà ẹ̀ àwọn fámìlì ìyàwó wọn pe nọ́mbà ọkọ wọn pe nọ́mbà ìyàwó ó rìn gírígírígì ìgbà tó yá tọkọ ó lù pa lọ́sọ̀ ayá bí ọjọ́ kẹta wá òkú ọmọ ogun yẹn náà bá ń lẹ̀ ó ti kú ìgbà tó máa lọ wo gbogbo nílé wọ́n rí ibi tí ó mú fọ́tò ẹ̀ ó wá mú ọ̀bẹ ó fi ṣá gbogbo fọ́tò yẹn ṣá àti inú àtorí ó fi ṣá òun ló jẹ́ kó mọ̀ pé bóyá ọ̀nà tibí ló fi pa kì í ṣe pé ó pa á dàrẹ́tì báyẹn bó ṣe di pé ọmọkùnrin wọn tí ò bá ń jẹ́ pé òun ló pa ní ṣe bóyá kán rí wọn ò tí ì rí di ọ̀la wọn wà o tí nǹkan tí mi fẹ́ sọ fún ẹ̀yin tẹ́ ń wò mí ẹ̀yin obìnrin ẹlẹ́gbẹ́ mi ó ti bímọ 3 ẹjọ́ tó lóun kí lóru yẹn tún ń wá láyé tí ìbá ṣe pé ikú tó fẹ́ kú náà ó ti bímọ 3 Ọlọ́run ṣe é lágàn kí ló tún wá ń wá àwọn ọkùnrin tẹ́ pé jígọ́lò ni wọ́n ní Nàìjíríà wọn mi ò níṣẹ́nu wọn o obìnrin tó jù wọn lọ náà fẹ́fẹ́ ìwọ náà wá lọ fẹ́ o wá fún lówó o kọ́lé rẹpẹtẹ o gbé mọ́tò gidi sí ń dì í àti mọ́tò àti ìwé ilé àti ìwé gbogbo dúkìá arábìnrin yẹn kò sílè tí wọ́n rí àwọn fámìlì ẹ̀ ń wá ọmọbìnrin ẹjọ́ tó rọlọ́ ẹ̀yìn tẹ́ wà nílùú òyìnbó ẹ ṣáàyàn ojú yín dáadáa o ṣáàyàn àìsí o ẹ má lọ gbé ọkùnrin kan pé mo rí ọkọ kan ní Nàìjíríà ọkọ bí ó ṣe wà nílùú òyìnbó náà ló wà ń bí táwọn ti Nàìjíríà ti wá burú jáì ju táwọn aráàlú òyìnbó lọ ṣé àwọn ará Nàìjíríà ebi ń pa àwọn èèyàn gan ṣé àwọn ará Amẹ́ríkà ó sì ń ṣiṣẹ́ bóyá ó fọ kọ́tà ní ó fọ tọ́lẹ́tì ní á sì máa rí tọ́rọ́kọ́ bọ̀ àwọn ti Nàìjíríà wọn ò ríṣẹ́ ṣe àwọn tó ṣe yahoo gan pàápàá kò sí rí tán rí ẹ fúnra yín ní brain
ẹ má yẹ kí ọ̀kan máa tàn yín Nàìjíríà I love you I love you irọ́ náà ń pa o owó ọwọ́ yín náà love ní ìsìn obìnrin yẹn ti jẹ́ pé Ọlọ́run pẹ̀lú oyún oṣù 6 nínú ó kọ oṣù 3 tó máa bímọ ó pa á pẹ̀lú oyún ó dẹ̀ sá lọ pẹ̀lú dúkìá yìí eléyìí ẹ fi kọ́gbọ́n o ẹ má ṣe I love you kankan fún ọmọ Nàìjíríà kankan o wọn ò nífẹ̀ẹ́ yín owó yín náà nífẹ̀ẹ́ wọ́n ti náà ń tán nífẹ̀ẹ́ sí kọ̀rọ̀ wọ́n ti mọ̀ pé aláwùdálẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ nínú yín tẹ́ wá látọ̀hún yẹn ẹ tí ìfẹ́ bá ti rúbò yín lójú ẹ máa dáwó lẹ̀ ní bí ẹni tí ò ṣiṣẹ́ owó rí àwọn náà wọ́n máa gbérọ́ fún yín I love you I love you wọn náà rò pé bẹ́ẹ̀ o ti rọ́kọ wọn ò ń ṣọkọ o alágbèdá gidi ni wọ́n ẹ mọ nǹkan tẹ́ ń ṣe ẹ sá fún ọkùnrin Nàìjíríà ẹ wádìí dáadáa kí gbogbo náà ni ò dá o nígbà tó rí obìnrin tẹ̀ tí máa burú kọ́nà fún oríjì ọmọkùnrin tún kéré sí o ẹ̀gbọ́n ẹ̀ ní o bí ẹ̀gbọ́n ló jẹ́ sí o tó tún wá pàdánù tó gba gbogbo nǹkan ẹ̀ tó pa pẹ̀lú ọmọ ẹ̀ ẹ jẹ́ ká mọ nǹkan tó ń ṣe tá à ń ṣe gbogbo wa àwọn obìnrin ní mẹ́sẹ̀jì lọ fún ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe tí wọ́n bá tẹ̀ ti bímọ 2 mẹ́ta 4 èmi ò mọ́kọ́ tí obìnrin tún ń wá èmi ò mọ lọ́ọ̀fù tẹ́ tí ń wá o láì ṣe pé ọmọdé mo mọ̀ pé wọ́n ń pe lọ́ọ̀fù ní ìsinmi mọ̀ pé ẹ̀yin àgbàlagbà òpó onídìrí ń ṣì wà ń tà ń bẹ́ẹ̀ tẹ́ ẹ fi ń sọ pé lọ́ọ̀fù náà dà tó jẹ́ pé owó gbogbo nǹkan ilé ayé wọn bá owó kí obìnrin lọ máa ṣe wàhálà kó máa gbó lọ́wọ́ ẹ̀ tí wọ́n nìyẹn kò ní jù báyìí lọ lé ènìyàn tèmi àgbo ṣì ń tà kílẹ̀rì ìgẹ̀tẹ̀lẹ̀ ni ẹgbẹ́ṣẹ́ wa ilẹ̀ dẹ̀ ṣì ń tà ẹ wá ra lẹ̀ lọ́wọ́ wa ẹgbẹ́ṣẹ́ wa kílẹ̀rì ìgẹ̀tẹ̀lẹ̀ ní ẹ̀dẹ̀ ràgbọ́ oríṣiríṣi kan tó máa ń ṣe yín lágbo ara ẹ lọ sí kẹ́ńbì kẹ́ ẹ lọ wò ẹ bá dẹ̀ ṣe ń wo fídíò yẹn tán báyìí ẹ subscribe síbẹ̀ wọ́n tẹ́ fi tẹ subscribe ọ̀hún yẹn ní fi gbọ́mọ sí ẹ̀yin tí oko yín kéré tó ń súnkì nǹkan tá máa fún yín tó pé ó máa lè gbági ni ẹ̀yin tó pé ìyàwó yín ti sá lọ torí pé ẹ lè ṣe dáadáa ẹ pe nọ́mbà mi 08022111530 nọ́mbà mi nìyẹn ó dàrú.